ìyẹn ọmọ nàìjíríà ìyẹn olólùfẹ́ Portable mọ̀ ọ́n gùnkè kọjá ìwé máa ọmọkùnrin ló ṣe ẹ̀ṣẹ̀ kan lẹ́nujọ́ mẹ́ta ìtàn bá a bẹ̀bẹ̀ nígbà àwọn ọlọ́pàá tán mi wá Portable ká ṣé mo yí gbogbo ènìyàn lé káànú Portable tí Portable dẹ̀ sunkún kiri ọ̀ràn tí Portable mọ̀ ọ́n dà yé mọ̀mọ́ tó lágbára ọ̀rọ̀ Portable ó máa lẹ́yìn tèmi fàgbàlagbà wọlé ọmọdé mọ̀ tẹ̀sọ̀ àgbà mọ́lẹ̀ ìwọ Késárì ti yá jáde bẹ́ẹ̀ ìyá gbọ́n tó sọ lórí ọ̀rọ̀ Portable ọ̀rọ̀ mọ̀mọ́ lágbára o ṣùgbọ́n ìwà gbọ́rọ̀ gangan ìyá gbọ́n tí Késárì sọ sí Portable. Hello, ladies and gentlemen. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ó lọ́rọ̀ gbọ́dọ̀ mi fẹ́ sọ fún ẹ̀yin fans àtẹ̀yin fans Portable àti àwọn fans àgbáyé àti ẹ̀yin fans tí mo fẹ́ kẹ́ kú tí mo mọ̀ yín rí one Portable now kí ìgbà tó ṣùpà tó ti ń rí owó ìyálà ìyádáde wọn ò tí ní owó tó fi ra báyìí sí gbogbo àgbà lórúkọ máa ń sọ̀rọ̀ sí ni àwọn kan wà àwọn ọ̀ráyè kéèsì Portable ṣé o ti ṣòkò o fẹ́ mọ̀ wọ́n sẹ́ẹ̀tì ẹ mọ́ Òṣùpá tí wàá di ẹni tó máa fi sọ̀rọ̀ lọ́rùn náà pé ẹ yíwọ́ sàn ṣé bẹ́ẹ̀sì tó rà fún ẹ tó ń gbé tó ń kọ́lé tó ń ṣòdógún bà ó ń ṣàkí àtìkíní gbogbo àmì Òṣùpá ò dáa o ọ̀gá ti fà èmi tí mò ń gbẹ níbẹ̀ tèmi yé mi ó kàn ń ṣòwèrè lọ́nà tá a bá lo ti gbòòrò ó ya wèrè àáfọ̀ òpójú wa ti ṣó àlè ṣó pátá mọ́ ni torí kò síbi tálágbára ò sí gbogbo àwọn àgbàlagbà tó ń sọ̀rọ̀ sí i wọ́n ju ẹ lọ mọ ẹ gbọ́dọ̀ ju ẹnu ọmọró Portable orí dáàdi ẹ ò set orí dáàdi Portable ti burú dáàdi Portable ẹ sick ọmọ yìí tó ra mọ́zù sí yín díẹ̀ láì bó ṣe ń ra mọ́zù ẹ fẹ́ kó padà máa sọ fún yín kẹyẹ kẹta mọ́zù ẹ fọ́ọ̀sì mi ẹ kà sí òtọ́rọ̀ ní ká má sọ òun o Portable Òṣùpá pọ̀ o Òṣùpá pọ̀ o Paso gan pọ̀ gbogbo aṣọ tí ya wèrè ni ṣáà má lọ ṣe wèrè tí Ṣẹ́gun àti MC o kọ́nà dẹ̀ tún wà tẹ́lẹ̀kí tó bá tún bẹ́ sí wọn sórí tó bá bẹ́ sí Táyé Kọ́rẹ́nsì ò ní débàdàn tó máa fi kú. má lọ ya wèrè sọ́dọ̀ wọn efele níjẹ̀bù o má lọ ya wèrè Portable gbogbo àwọn owó tó ní yẹn àwọn efele yẹn owó tó fi ń ṣe sàárẹ̀ àbíkọ́ oúnjẹ àwẹ̀ fún yàn àwọn ìyẹ̀rù àwọn efele àwọn MC wá kí ló ń ṣiyé tó ń ṣe gàlégàlé tó bá ti wá lọ opportunity àti gbà wọn wà lọ́jọ́ kan a máa lọ délé wa lọ máa fi kọrin ṣé àwọn yẹn jẹ́ ìjọba làǹdẹ̀ àbójọ́ wọn bá tì àwọn aláyé Òṣùpá so sì lè sọ̀rọ̀ sí Wasiu Ayinde nìyẹn wá Mr. Man fear ìjọba fear person after God na person na because na person dey do government. lórí ọmọ kò lórí burúkú nìyẹn ṣó mọ̀ pé àwọn tó dúró tiẹ̀ tó jẹ́ kó ṣẹ̀wọ̀n ó ti fi ibi sún wọn báyìí jẹ́njà ẹ today goes tomorrow comes wá ẹni tó ju ni lọ ó lè ju ni nù jagunjagun wà lọ́tọ̀ olú ọdẹ alájí tata dá tiẹ̀ mọ̀ òun mú ẹgbẹ́ dádì ẹ òfin ṣe àdúró èpè yẹn ó tún fi kàrí àtàwọn ọ̀rẹ́ ó tún fi wọ́n búra wọn àwọn tó ń dó ti àwọn tó ní ẹ wọ́n ń rí ẹ sìn o àwọn èèyàn ń wú ẹ bó ṣe ṣètò miss ní àsìn o kò sẹ́ni tó kọ́ṣùn ẹ̀ kò sẹ́ni tó sọ̀rọ̀ o náà sì òun fi aláyé yẹn ó fi ń ṣe pé ó ti ń dárúkọ ẹ Ògo Sango wèrè olórin everybody is not a level wá aláyé tata everybody is not a friend o àwọn kan wà wọn ní tweet ẹbí ti gọọmenti fún ẹ last one ni gọọmenti wọn rẹ ni àwọn kan wà lọ́ndàjì wọn discipline yẹn shut the government who made me wá ó ti di wòrò sí wòrò chikoro wọ́n tún wà mí nígboro be very careful àtẹ̀bẹ̀ wà á tẹ̀ wà fọ́tẹ̀ tẹ̀ nù orí burúkú máa bá ẹ olóṣì àsìndẹ ọmọọba àjànà kọjá mórí kọfìrì tàbáyé ká sọ pa àrírin wá má pass ma igi mú jìnnà sórí ṣòkò jìnnà sọ̀rọ̀ ẹ wá ó jura wọn lọ everybody is not your set wọ́n ti já ẹ
mo ṣe fẹ́ máa wọ studio ni ọ ti gbé eré bẹ́ẹ̀ kí n má lọ gàmú gbàgbàgbà wo àwọn ọmọ ta tó ṣe ó dàbí kí wọ́n wà ní hnd8 kí wọ́n lè mú ọ̀pọ̀ máa 6 òun ni level ẹ̀ sáwọn aláyé yẹn tó bá ti dóní woro sí woro gbàgbà wọ́n tún ṣorí burúkú pa ṣe kọ́ ni wọ́n ti pẹ́ láti bí 30 years wèrè o ti dàkú ara tó ti dàkọ́ bọ́lọ́ ń yọ ẹ́ tó ti lọ bẹ̀bẹ̀ I'm happy for you torí ẹ̀bẹ̀ náà àwọn míì àti bẹ́ẹ̀ bẹ̀lẹ́ ní underground náà wọ́n mọ àwọn ará Nàìjíríà wọ́n ti máa bẹ̀bẹ̀ lẹ́jọ́ aláyé ẹ̀fọ́mọ ẹlẹ́ ìfilẹ̀ wọ́n ti máa bẹ̀bẹ̀ ọ̀rọ̀ tiẹ̀ kó fọ́kìn Elizabeth Joyce wọ́n tó lè máa pa olóbùkú ó ti fi ìyàwó làǹdẹ̀ ó ti fi ọ̀làǹdẹ̀ kọrin. Eégún of Lagos ọ̀gá mi tuale congratulations Eégún of Lagos ó jó wọn wọ́n ọkọ̀ pàtó ṣáà ó tara ríra ọlọ́ akọ̀rògbè lọ ń bí Egungun àyílẹ̀ àfihàn you do my boss àwọn Egungun yẹn náà àwọn náà ẹ̀pù wá fàárọ̀ sókè so ẹ̀yẹ gbà fún wọn èèyàn gidi àwọn ẹ̀dá dá ọ̀tọ̀ lọ́rọ̀ dá tiẹ̀ mọ̀ àwọn Egungun dá ó lọ fà pa èèyàn yẹ wọlé olówó èkó ọ̀sán tábìlẹ̀ ṣe kàn ó lọ fà ìyàjọ́lá lémi. ọmọọba jẹ́njá ẹ after you is you fàjà má fa wàhálà pàwọ́ má pààyàn owó tó bá ní tiẹ̀ ni má lèèyàn kò sẹ́ni tó ń lé ẹ dá tiẹ̀ mọ̀ ìlú ọ̀rọ̀ gbọ́ o we are inside family nǹkan tó bá ní fọwọ́ bù jẹ gánté kò délé ọba o wá wọ́n ti mú wa ṣeré gan lu yìí o. Hello Ìjẹ̀bú ẹ̀gbọ́n ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kò kàn yín o ó ti yé yín kò kàn yín ọ̀rọ̀ tó màtá tó wà nílẹ̀ yìí ò tí kàn yín o tẹ́nẹ̀ ń dábàá ń pé ẹ pa láṣẹ ẹ má wọrí ẹ̀dígbà pé kọ́ bá ní mí ni ẹ mọ̀ kọ́ tá à ń ṣe kò kàn yín o ó ti yé yín dárútú lẹ̀ ẹ̀yin tó ẹ̀kẹ́tẹ̀ sọ pé ó yà àlàyé ẹ má bínú ọmọ ìyọmọ yín ni o ẹ tún fẹ́ fi kún ni ẹ fẹ́ dákun ni ẹ mọ̀ kọ́ tá à ń ṣe ẹ sámọ̀ pé mi ò gbàgbó ẹ sámọ̀ pé ara ń kan mọ́ ti gé tí mi lọ mi gbọ́ ọkàn ọ̀rọ̀ owó nìkan ló bá mi ò ẹ̀gbọ́n mi ò gba ṣíṣí lọ́wọ́ yín rí o ṣíṣí yín ó jábọ́ sí mi lọ́wọ́ rí ẹ láhùn ẹ̀gbọ́n mi ò ẹ sámọ̀ pé mo gbọ́ báyìí mo jẹ lára yín máa expect báyìí ké sílè kan àbí eyín kan tiẹ̀ ti bọ́lẹ̀ lára yín rí màá sì fi hàn expect yín ẹ̀ yọrí ẹ̀ tẹ owó rí nà advice náà lẹ̀ ń fún mi. ìyàn tèmi lẹ́yìn Ìjẹ̀bú di actor action film ẹ mọ̀ pé fíìmù lẹ́yìn àti orin làwa ń kọ bọ̀ mi fẹ́ èmi náà ti ń padà àti fíìmù torí life is just like a movie náà ó ti yín ẹ bá ń tún ọ̀gá mi dádì mi Alhaji Òṣùpá Sáyídì ọba orin ẹ bá ń bẹ̀ wọ́n ẹni kọ́dà mi mọ́mọ́ tán. Apology ẹ jọ on behalf of me and my family Ọlátayọ̀ àti gbogbo Olúfimọ́ pátápátá Ọlátayọ̀ Amọ̀kadé mashallah gbogbo rẹ̀ mọ́ Dr. Alhaji Òṣùpá Sáyídì Olúfimọ́ wọn ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ bá mi dààmú mọ́tọ́ ẹ bá mi dáríjì ẹ jọ̀ọ́ torí Ọlọ́run òun náà wọ DM mi ó ṣàwọn àlàyé kan mo dẹ̀ ṣe kí ni ẹ mọ̀ ẹ jẹ́ kí bygone be bygone nítorí pé oṣù Ramadan ta tún wá yìí ẹ má jẹ́ ká wò pé ọmọ ìfẹ́ mú mi tara ẹ̀ṣẹ̀ Ọlọ́run ẹ jẹ́ ká ti ara ẹ̀ ká fi sin Ọlọ́run ẹ jẹ́ ká dáríjì let bygone be bygone and let someone be someone ẹ dà mọ́ ọmọ tán kẹ dáríjì mo dẹ̀ mọ̀ kó ti tán nínú yín wàláì Olúfimọ́ wọn ò ń fẹ́ èèyàn sínú tó bá ti di pé kí ni pa Ìjẹ̀bú tútù sọ̀rọ̀ ó ti tán nìyẹn mashallah ló sọ̀rọ̀ filẹ̀ Dr. Saheed Òṣùpá tuale o Olúfimọ́ ẹ bá mi dárí jọmọ yẹn ẹ náà ṣàbọwọ voice note is a good person mo mọ̀ wípé ẹ dáadáa báyìí la máa bára wa ṣe kò wá wàhálà mọ́. Hello beautiful people, my name is Ọlátayọ̀ Amọ̀kadé aka Ìjẹ̀bú aka ọmọọba Fúnbi aka ọmọye Fúnbi ní Ìlíṣàn Àgá Kánò o ẹ ti máa gbọ́ mashallah gbogbo rẹ̀ mọ́ Ọlọ́run ló ní kó rí bẹ́ẹ̀ 1-on-1 FSC to the world ẹ jọ̀ọ́ torí Ọlọ́run bàbá àti màmá wọ́n máa ń pa òwe kan fún mi wọ́n jẹ́ kí n mọ̀ dájúdájú wípé tí a bá fi ọwọ́ ọ̀tún bọ́mọ wí a máa ń fi tòsì fà mọ́ra ni wọ́n dẹ̀ ní ọmọ ni ò ní burú títí ká ṣe kí ni ká wá lè fẹ́ kùn pa jẹ́ ó tó ṣò bí òwe fún gbogbo ẹ̀yin àgbàlagbà tí ẹ wà ń bí báyìí mo máa ń ka comment sections gan mo drop video yesterday night on behalf of pé irọ́ Portable, you just have to do this, you have to do this. Nítorí pé ní ilẹ̀ Yorùbá a ní ọ̀wọ̀ a ní tradition a dẹ̀ ní àṣà a máa ń bọ̀wọ̀ fáwọn tó bá jù wá lọ gàgà tó bá tún jẹ́ pé àwọn tá a tún bá nínú entertainment a máa ń bọ̀wọ̀ fún wọn gan. So and I see it wípé ẹni tá a bá wí lẹ́sẹ̀kẹsẹ̀ ó dẹ̀ ṣe kí ni ó ṣe fídíò yẹn you can listen to the voice note ó ṣe fídíò yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ ó dẹ̀ ṣe kí ni ó make. ìyàn tèmi lẹ́yìn Ìjẹ̀bú di actor action film ẹ mọ̀ pé fíìmù lẹ́yìn àti orin làwa ń kọ
bọ̀ mi fẹ́ èmi náà ti ń padà láti fíìmù torí life is just like a movie náà ó ti yín ẹ bá ń tún ọ̀gá mi dádì mi Alhaji Òṣùpá Saheed ọba orin ẹ bá ń bẹ̀ wọ́n ẹni kọ́ dá mi mọ́mọ́ tán